Lalaa Onitiata ṣí iléeṣẹ́ búrẹ́dì olówó ńlá. Iṣẹ́ ìkíni kú oríire lọ́tùn-lósì ni wọ́n fi ránṣẹ́ sí ọ̀kan pàtàkì nínú àwọn òṣèré ilẹ̀ wa Muyideen Ọládàpọ̀ tí wọ́n máa ń pè ní Lalaa, gẹ́gẹ́ bí ọkùnrin náà ṣe ṣí iléeṣẹ́ búrẹ́dì ìgbàlódé ńlá kan sílùú Èkó. Ẹsẹ̀ ògbèrò ládùúgbò Salami Shitu Street, òpópónà Pedro Bariga nípínlẹ̀ Èkó, níbi tí ọkùnrin náà dá iléeṣẹ́ sílẹ̀ sí lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 25 oṣù kejì ọdún yìí, gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ pàápàá jùlọ àwọn akẹgbẹ́ ẹ̀ nídìí iṣẹ́ tíátà nípínlẹ̀ Èkó àti àwọn ìlú mọ̀ọ́ká míì ṣe wá bá a yọ̀ lásìkò tí wọ́n ń ṣí iléeṣẹ́ búrẹ́dì ọ̀hún. Àwọn òṣèré bíi Jaiye Kuti, Mercy Aigbe àti ọkọ rẹ̀ Kazeem Adeoti tí wọ́n ń pè ní Adekas, Lukman Raji, Kelvin Ikeduba, Adekola Tijani tó ń jẹ́ Gọ̀lúgọ̀ àtàwọn míì bẹ́ẹ̀ ni wọ́n péjú pésẹ̀ síbi ayẹyẹ náà. Lalaa àti gbogbo àwọn èèyàn yìí ń rọ̀jò àdúrà fún pé Ọlọ́run kò ní í ṣe lópin oore fún un, àtàjèrè ni yóò sì máa tà níbẹ̀. Kọ́kọ́ kó àwọn èèyàn náà wọlé láti fi àwọn irinṣẹ́ ìgbàlódé tí wọ́n ń lò níbẹ̀ àti àyíká iléeṣẹ́ náà hàn wọ́n. Lẹ́yìn tí wọ́n jáde síta padà ni Lalaa fúnra ẹ̀ fẹsẹ̀ rájò pẹ̀lú Mercy Aigbe àti Jaiye Kuti. Bó ṣe ń bá ẹnìkọ̀ọ̀kan wọn jó yìí ló ń dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n kó àdúrótì òun àti pé nǹkan ire làwọn yóò máa bá ara wọn ṣe. Lábẹ́ ọ̀kan nínú àwọn fídíò tó gbé sójú òpó Instagram rẹ̀ ló kọ sí báyìí pé kò sí ọ̀nà àbùjá kankan fún ibi yòówù tó bá yẹ láti lọ, láìsí iṣẹ́ àṣekára kò sí àlùyọ kankan. Mo di nǹkan tí mo dà lónìí nítorí ìpinnu tí mo ṣe lọ́jọ́ àná. Kò sẹ́ni náà tó gbìyànjú gbogbo agbára ẹ̀ tó kábàámọ̀. Alihamdulilayi. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn akẹgbẹ́ mi nídìí iṣẹ́ tíátà, àwọn mọ̀lẹ́bí mi àtàwọn ọ̀rẹ́ tí wọ́n jáde wá láti bá mi dáwọ́ ìdùnnú lásìkò tí à ń ṣí iléeṣẹ́ búrẹ́dì The Lalaa Bakery. Bákan náà ni mo tún fi ẹ̀mí ìmoore hàn lórí àtẹ̀jíṣẹ́ lóríṣiríṣi àti ìpè látọ̀dọ̀ àwọn afẹ́nifẹ́re gbogbo. Nǹkan ayọ̀ kò ní wọ́n nílé gbogbo wa o. Ẹ ṣé, mo dúpẹ́ o. Àgbà òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ní Tóyìn Tòmátò àtàwọn òṣèré míì tí wọn kò láǹfààní láti yọjú síbẹ̀ ni wọ́n fi àdúrà ránṣẹ́ tí wọ́n kí i kú oríire lórí ẹ̀rọ ayélujára. Ọkùnrin kan tó pe ara ẹ̀ ní Official Jagaban ní mo fẹ́ràn bí àwọn òṣèré òde òní lọ́kùnrin lóbìnrin wọn ṣe ń ṣiṣẹ́ nǹkan tí wọ́n máa dé bá lọ́jọ́ alẹ́ wọn kalẹ̀. Nígbà tẹ́nìkan kọ síbẹ̀ pé ìgbésẹ̀ gidi ni Lalaa gbé pẹ̀lú okòwò tó dá sílẹ̀, àmọ́ tó jẹ́ pé kò bá má jẹ́ iléeṣẹ́ búrẹ́dì ni yóò jẹ́ nírú àsìkò yìí nítorí ebi tó wà nílùú kò jẹ́ káwọn èèyàn jẹ búrẹ́dì mọ́. Ó ní òun fi Ọlọ́run sìn nítorí alájẹ rẹ̀ yóò wá bó ti wù kó mọ. Ẹnìkan tó ń jẹ́ K-Max kọ pé kú oríire Lalaa, àdúgbò gidi ní Pedro, ẹ ó máa tà lágbára Ọlọ́run. Àwọn iléèwé ńlá tó lórúkọ, ilé ìtajà ìgbàlódé ńlá náà wà nínú àdúgbò yẹn kan náà tó fi mọ́ ọ́fíìsì àjọ INEC àti báràkì àwọn ológun. Àdúgbò gidi ni ẹ wá àyè sí. Àdúrà pé gbogbo àgbáńlá ayé ni wọn yóò ti mọ̀ ọ́ tí wọn yóò máa bá a dòwò pọ̀, pé kò sì ní kábàámọ̀ pé òun ṣe dá a sílẹ̀ ni gbogbo èèyàn ń ṣe fún Lalaa. Monísọ́lá Sàká ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.